ẹ̀jẹ̀ ẹ bá a dárúkọ yín fún àwọn tó ń wà sá. Orúkọ mi ni Délé Ayọ̀bíọjọ́, Tampan Lagos State Governor. Báwo lẹ jẹ́ sí Fadeyi? Gbogbo eléré ló mọ̀ pé Fadeyi àgbà òṣèré ni ní Nàìjíríà. Àjọ ń ṣe eré orí ìtàgé papọ̀ ni, aṣíwájú ni, ọ̀gá ni, so mo gbébà fún àjọ ń ṣe eré papọ̀ ní eré orí ìtàgé ní Nàìjíríà ni, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá níbà yìí. Láti ẹ̀tọ́ wá gbọ́ pé ó sọ pé bí wọ́n ṣe ń ṣeré nínú wọ́n ṣe máa ń ṣe eré bí ẹni tó burú nínú eré, àwọn kan náà máa sọ pé bẹ́ẹ̀ náà ẹ̀yìn máa rí lójú tó bá wà tó bá ṣe nínú eré. Ara kò rí bẹ́ẹ̀ o, ṣe mọ̀ pé tẹ bá fẹ́ ṣe eré orí ìtàgé ó ní àwọn òwe kan tá à ń pè ní script. Ní tí script yẹn bá kọ pé kó ṣe ló máa ṣe, tó bá dẹ̀ ti ṣe tán tẹ bá rí tó bá jókòó ẹ̀rí padà jókòó jẹ́jẹ́ ni, kò ṣe oníjàgídíjàgan èèyàn kan lọ títí, so nǹkan tí script bá sọ kó ṣe ló máa ṣe, so kò rí bí báwọn èèyàn ṣe ń rò bẹ́ẹ̀ yẹn. Àwọn ẹtúbà dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí ó wá àti àwọn ẹgbẹ́ tó dìde. Mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àlejò lọ́tùn lósì tí wọ́n wá sí ibi ayẹyẹ tá a ṣe fún Fadeyi Oloro, pàápàá jùlọ àwọn ẹlẹgbẹ́ mi ní Theatre Arts and Motion Pictures Practitioners Association of Nigeria tá à ń pè ní Tampan, tí wọ́n wà ní ibi ìbàyè lọ́tùn lósì, àti àwọn ẹlẹgbẹ́ yòókù náà fún láti ẹgbẹ́ kejì náà lọ́tùn lósì táwọn náà wà ní ibi ìbàyè. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn, lágbára Ọlọ́run ẹ̀mí gígùn tó lóore nú tó lárúbáríkà nú Ọlọ́run á yọ̀ǹda fún gbogbo wa, gbogbo alamọ alẹ́mí gbọ́dọ̀ tẹ̀lé afẹ́ ara Ọlọ́run á fọ̀rùn kẹ́ Fadeyi Oloro bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣé mo dúpẹ́. gbọ́ pé Fadeyi Oloro wọ́n sì fún ọjọ́ pípẹ́ wọ́n tó kéré. Kí ni nǹkan tí Tampan Lagos State tí wọ́n ṣe? Ṣe rí lórí tíyàn bá sick tó bá jẹ́ kí àwọn ọmọ ẹgbẹ́ gbọ́, àwọn ẹgbẹ́ máa dìde, àti ní oríṣiríṣi àwọn ẹgbẹ́ wa tó ń sick bẹ́ẹ̀ tẹ́ pé ẹgbẹ́ dìde sí wọn lọ́tún lọ́sì, mi ò ní dárúkọ wọn bí báyìí, so ìwọ̀nba tí ẹgbẹ́ lè ṣe nígbà tí Fadeyi sick ẹgbẹ́ ṣe, sọ̀rọ̀ mi yẹ ẹgbẹ́ ṣe, so bóyá jẹ́ gangan nìyẹn. Nígbà kí wàá ní plan tí ẹ ní fún àwọn ẹbí wọn àti bí wọ́n ti ṣe ojú ìtò sí ìkọ̀kọ̀ tí ẹgbẹ́ méjì fẹ́ gbọ́? Ṣe rí ti plan fún ẹbí, ìjókòó sì máa wáyé, òye sì ìjókòó sì máa wáyé láàrin pàápàá jùlọ Bídèmí tó jẹ́ ọmọ Fadeyi àti àwa, a sì ní ìpàdé tá a fẹ́ ṣe tóun náà dẹ̀ mọ̀ pa ní mítì tá a fẹ́ ṣe lórí irú nǹkan báyìí náà dẹ̀ ni ìpàdé yẹn wà fún. Adúgbò bẹ́ẹ̀ lọ. Orúkọ mi ni Délé Ayọ̀bíọjọ́, Lagos State Tampan Governor. Ẹ ṣé mo dúpẹ́.